Kí ló ń ṣẹlẹ̀ sí Ọláyínká Solomon tí gbogbo wa mọ̀ sí Ògòmùṣìn? Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí o? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa o. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún gbogbo àwọn òṣèré wa nítorí pé àwọn nǹkan tí wọ́n ń là kọjá kì í ṣe ogun kékeré ni wọ́n máa ń là kọjá o. Ẹ ṣáà rí bí oríṣiríṣi àwọn òṣèré bí wọ́n ṣe máa ń kú. Láìpẹ́ yìí ó dàbí pé ìjẹta ni Sùbébé ó sì jáde láyé. Kí ló tún ṣẹlẹ̀ sí Ọláyínká Solomon Ògòmùṣìn ni gbogbo wa máa ń pè é? Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Ìròyìn nípa Ọláyínká Solomon kò ní mo mú wá fún yín lénìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé Ọláyínká Solomon tí gbogbo wa mọ̀ sí Ògòmùṣìn ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó jẹ́ kó yé wa wípé òun wà lórí àkéte àìsàn. Níbẹ̀ náà ni ló ti tún sọ wípé òun ṣẹ̀ṣẹ̀ ṣe fíìmù tó jẹ́ wípé ó ti fẹ́ jáde báyìí. Ó ní kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbìyànjú láti máa gba àdúrà fún òun torí wípé orí àkéte àìsàn ni òun wà. Ó ní I need your prayers, pray for me. Bí nǹkan tó sọ ní orí post náà nìyí. Kí ló ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí? Ẹ jẹ́ ká gbìyànjú láti sọ àdúrà kékeré fún Ọláyínká Solomon wípé ara rẹ̀ yóò dá sáká, kò sí nǹkan kan tí yóò máa ṣe arábìnrin yìí. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.